tó bá ní Kàròbí Àlómà ìyẹn wà ní ìjọra mọ́ orílẹ̀. ìjọra mọ́ orílẹ̀. mọ́ gbogbo àmukòkò yẹn Pàṣọ wà mú ṣe. ẹni mọ́ bá Òbésèré wà níbo. Èbúté Mẹ́ta. bó ni Màláíkà wà. Màláíkà wà ní Island. bó la Àtàwẹ́wẹ́ wà. Àtàwẹ́wẹ́ náà ó wà mú ṣe. níbo ni Mórí Thunder wà. Mórí Thunder ọmọ ìjọra lòun. bó ni Mọ̀rúfù Ebi wà. àti Saheed Òṣùpá. Mọ̀rúfù Ebi ńkọ́. Mọ̀rúfù Ebi Ebi wà ní. Tọ́lá ní yọ̀ sí yọ̀. gbogbo àwọn aláyé tẹ̀ ń dárúkọ yẹn àwọn àgbà olórin ní Ẹ̀gbá. bó ni Tiri Leather wà ń gbà yẹn. No, I don't know him. Sir? I don't know him. Then? He's nowhere to be found. He's nowhere to be found. Even though Taye Cureency is nowhere to be found. No. Yeah. I'm talking. Me sponsor yín. Nígbà yẹn. Wọ́n lè kéré lọ́jọ́ orí. Wọ́n ò tí ì máa kọrin. Nígbà yẹn. Wọ́n ò tí ì ní band. Ẹ̀gbọ́n ẹ̀ Kọ̀mí Jackson. Yeah. Ẹ̀gbọ́n bọ̀dá Kọ̀mí Jackson ni mo ti mọ̀. Tipẹ́tipẹ́ bó ti ní kéré. Wow. Tí mo ti ń kọrin. Now, fourth record lẹ́pẹ̀ ní. Òun ni one time. Wọ́n lẹ́lẹ́kẹ́rin tó gbé mi jáde. Ìyẹn gangan ló wá. Ìyẹn ló wá because iléeṣẹ́ tí mo ṣe fún. Iléeṣẹ́ yẹn jẹ́ iléeṣẹ́ tó mú pa. Ṣé kò ń ṣe corporate? That's corporate picture. Tó yẹ pé wọ́n yìí deserve àdúrà lọ́dọ̀.